A kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì ti ọ̀sẹ̀ yìí láti Yewa-Diocese Anglican Communion lábẹ́ aláṣẹ bàbá wa Right Revd Dr. Michael Adébáyọ̀ Oluwarohunbi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ìmọ̀ àti òye gbogbo tí lábẹ́ ọ pé kó fún wa ní òye, kó lè fún wa ní ìyè àìnípẹ̀kun nínú ọmọ rẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Láti ṣàfihàn àwọn àlejò wa, bàbá wa, ẹ bá wa ṣàfihàn ara yín fún àwọn aráalé. Orúkọ mi ni Revd Michael Oluwagbemi Fakere láti ìjọ Cathedral Church of Christ, Ona-Nla, Ilaro. Ẹ ṣé bàbá wa. Bàbá wa lápá ọ̀sẹ̀ bá wa ṣàfihàn ara yín fún aráalé. Orúkọ mi ni ẹni ọ̀wọ̀ Daniel Olúdélé Ogungbenle láti Cathedral Church of Christ, Ona-Nla, Ilaro. Ẹ ṣé, orúkọ tèmi ni àlùfáà Oríyọmí Ọ̀ṣọ́. Ẹ̀kọ́ wa tí òní tí í ṣe ọjọ́ ìsinmi karùn-ún lẹ́yìn mẹ́ta lọ́kan tí í ṣe ọjọ́ kẹsàn-án nínú oṣù keje ti ọdún yìí. Àkórí ọ̀rọ̀ wa ni àwọn ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí arìnrìn àjò sí ìjọba ọ̀run, ìfarahàn jíjọba Ọlọ́run lórí ilẹ̀ ayé. Ẹ̀ka àkórí wa ni ṣíṣàfihàn àwọn èso ti ẹ̀mí. À ń wo apá kìíní rẹ̀, ṣíṣàfihàn àwọn èso ti ẹ̀mí, apá kìíní. Orí ọ̀rọ̀ wa ni ìfẹ́. Ibi tí a fẹ́ gbé yẹ̀wò ti ṣe ẹ̀kọ́ kíkà wa ní ìwé Mátíù orí 5 láti ẹsẹ̀ ìkẹtàléníogójì sí ẹsẹ̀ ìkejìdínláàádọ́ta. Mátíù orí 5 ẹsẹ̀ ìkẹtàléníogójì sí ẹsẹ̀ ìkejìdínláàádọ́ta. Bàbá kà á. Ẹ̀yin ti gbọ́ bí a ti wí pé ìwọ fẹ́ ọmọnìkejì rẹ kí ìwọ sì kórìíra ọ̀tá rẹ. Ṣùgbọ́n èmi wí fún yín, ẹ fẹ́ àwọn ọ̀tá yín, ẹ súre fún àwọn ẹni tí ó ń fi yín ré, ẹ ṣe oore fún àwọn tí ó kórìíra yín, kí ẹ sì máa gbàdúrà fún àwọn tí ń fi àrankàn bá yín lò, tí wọ́n ń ṣe inúnibíni sí yín, kí ẹ̀yin kí ó lè máa jẹ́ ọmọ baba yín tí ń bẹ ní ọ̀run, nítorí tí ó mú oòrùn rẹ̀ ràn sára ènìyàn búburú àti sára ènìyàn rere, ó sì ń rọ̀jò fún àwọn olóòótọ́ àti fún àwọn aláìṣòótọ́. Nítorí bí ẹ̀yin bá fẹ́ àwọn tí ó fẹ́ yín, ọpẹ́ kí ni ẹ̀yin ní? Bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí àwọn agbowó òde ń ṣe. Bí ẹ̀yin bá sì ń kí kìkì àwọn arákùnrin yín, kí lè ẹ ṣe ju àwọn ẹlòmíràn lọ? Bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí àwọn agbowó òde ń ṣe. Nítorí náà kí ẹ̀yin kí ó pé bí bàbá yín tí ń bẹ ní ọ̀run ti pé. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ fún Ọlọ́run. Ẹ ṣé bàbá wa ní Olúwa. Àti gbọ́ ẹ̀kọ́ náà tí Jésù kọ́ wa nípa ìfẹ́. Èròǹgbà wa láti jíròrò bí ìfẹ́ onígbàgbọ́ ti tó. Èròǹgbà kejì láti ṣàfihàn àbájáde fífi ìfẹ́ hàn sí gbogbo ènìyàn nínú ìrìn àjò wa lórí ilẹ̀ ayé. Ilé ní èròǹgbà wa láti jíròrò lórí bí ìfẹ́ onígbàgbọ́ ti tó àti àbájáde fífi ìfẹ́ hàn sí gbogbo ènìyàn lórí ilẹ̀ ayé. Ìfáàrà wa, ìfẹ́ túmọ̀ sí ìmọ̀lára tí ó jinlẹ̀, fífẹ́ àti dídùnnú sí àwọn mìíràn tàbí nǹkan kan. Nínú ẹ̀kọ́ wa tí òní, Jésù tẹnu mọ́ àìlódiwọ̀n àti àìlópin ìfẹ́ tí àwọn Kìrìsìtẹ́nì ní. Ìfẹ́ Kìrìsìtẹ́nì kò ní ààlà, ẹ̀yà, àṣà tàbí ààlà ẹ̀sìn. Kò ṣeé dínkù tàbí gbé lé òṣùwọ̀n. Nípasẹ̀ àwọn nǹkan wọ̀nyí, ẹnikẹ́ni tí yóò bá jogún ìjọba Ọlọ́run gbọ́dọ̀ lóye ẹ̀kọ́ yìí. Bí bẹ́ẹ̀ kọ́, àwọn nǹkan tí ayé yóò borí rẹ̀, tí yóò sì ti pa bẹ́ẹ̀ pàdánù àǹfààní láti jèrè ọkàn sínú ìjọba Ọlọ́run. Ìfáàrà wa ti kọ́ wa ní pàtàkì ìfẹ́ tí kò lódiwọ̀n, láì fi ti ẹ̀yà ṣe, láì fi ti ẹ̀sìn ṣe tàbí irú ẹni tí a jẹ́. Ìfẹ́ sí gbogbo ènìyàn, ká má dàbí àwọn Farisí bí Kristi ti kọ́ wa. Kì í ṣe àwọn tí wọ́n fẹ́ wà nìkan la gbọ́dọ̀ fẹ́, bí kò ṣe gbogbo ènìyàn ká lè jẹ́ ọmọ wa tí ń bẹ ní ọ̀run. Láti wo àwọn ìlànà wa ẹ̀kọ́ tí ṣe ìbéèrè fún ìjíròrò. Wọ́n ní láti inú ẹ̀kọ́ ti Jésù nínú kíkà wa tí òní, báwo ni o ṣe lè túmọ̀ ìfẹ́? Wọ́n ní kí nígbà tí a bá wo Mátíù yẹn orí 5 tí a wo ẹsẹ̀ ìkẹrìnléníogójì àti ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta, báwo la ṣe lè túmọ̀ ìfẹ́? Bàbá ní Olúwa. Ẹ ṣé atọ́kùn. Ìfẹ́ ó jẹ́ ìfẹ́ fífẹ́ ara ẹni, fífẹ́ ènìyàn, àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wa, àwọn ará, ìfẹ́ tí a ní sí àwọn ará, fífẹ́ àwọn ará. A rí pé ìfáàrà wa lẹ́ẹ̀kan tí a kà yẹn,
ó ní fífẹ́ràn ẹni tàbí dídùnnú sí nǹkan tàbí àwọn ènìyàn. So ìfẹ́ jẹ́ fífẹ́ àwọn ará láti fẹ́ wọn tọkàntọkàn ní àìṣẹ̀tàn. Ṣé ọ̀rọ̀ wa ọdún gbọ́dọ̀ yẹn fífẹ́ tọkàntọkàn láìṣẹ̀tàn. Ṣé ọ̀rọ̀ wa. Ìbéèrè wa kejì, wọ́n ní báwo ni a ṣe lè fi ààlà tàbí òdiwọ̀n sí ìfẹ́ nínú eré ìje kìrìsìtẹ́nì wa nígbà tí a bá wo ìwé Lúùkù orí 10 ẹsẹ̀ 30 sí ẹsẹ̀ 32 àti nígbà tí a bá wo ìwé Jòhánù orí 4 ẹsẹ̀ 6 sí 8. Báwo ni a ṣe lè fi ààlà tàbí òdiwọ̀n sí ìfẹ́ nínú eré ìje àwa kìrìsìtẹ́nì àbáwá. Ẹ ṣé. Gẹ́gẹ́ bí àwa kìrìsìtẹ́nì tí ó sì ní àfojúsùn ọ̀run, a rí pé kò yẹ kí òdiwọ̀n tàbí ààlà kankan ó tilẹ̀ wà nínú bí a ṣe ń fẹ́ràn ara wa, àti ọkùnrin àti obìnrin àtọmọdé àtàgbà àti Ìgbò àti Yorùbá àti Haúsá, gbogbo ẹ̀yà ló yẹ kí a fẹ́ràn tọkàntọkàn. Kò yẹ kí ààlà wà rárá. Tá bá dẹ̀ wo àwọn ibi tí wọ́n fi sí fún wa lónìí, a rí pé Jésù Kristi kò wo ẹ̀yà láti fi béèrè ohun tó fẹ́ lọ́wọ́ arábìnrin ará Samaria yẹn lákòókò yẹn. Nípa bẹ́ẹ̀ arábìnrin yìí ó sì di ẹni ìgbàlà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló yẹ ká náà máa ṣe. Ẹ ṣé bàbá wa, láìsí òdiwọ̀n a ò lè wo ẹ̀jẹ̀ tàbí àṣà. Ẹ ṣé Olúwa ní pàtàkì yìí. Ìbéèrè kẹta, gẹ́gẹ́ bí ìwé Lúùkù ti sọ nínú Lúùkù orí 19 yẹn ẹsẹ̀ 5 sí ẹsẹ̀ 9 ṣe sọ, wọ́n ní kí ló túmọ̀ sí pé kí a ní ìfẹ́ gbogbo ènìyàn. Bàbá wa, wọ́n ní kí ló túmọ̀ sí pé kí a ní ìfẹ́ gbogbo ènìyàn nígbà tí a wo ìwé Lúùkù orí 19 yẹn ẹsẹ̀ 5 sí 9. Ẹ ṣé sà. Ó tọ́ ó sì dára láti fẹ́ gbogbo àwọn ènìyàn, yálà wọ́n jẹ́ Mùsùlùmí tàbí wọ́n jẹ́ abọ̀rìṣà tàbí wọ́n jẹ́ olè tàbí wọ́n jẹ́ apànìyàn. Kò sí ẹnìkan tí ò kí ń ṣe ẹlẹ́ṣẹ̀, torí Bíbélì sọ pé gbogbo wa láti ṣẹ̀ tí a sì ti kùnà ògo Ọlọ́run. A rí wípé Jésù Kristi ó súre sí ayé Sákéù nípa lílọ ilé rẹ̀. Àwọn èèyàn kùn, wọ́n ní Jésù ẹlẹ́ṣẹ̀ yìí, ọkùnrin ẹlẹ́ṣẹ̀ yìí ló fẹ́ lọ wọ̀ ní ilé rẹ̀. Ṣùgbọ́n Jésù wípé èèyàn ní, àti wípé lónìí Sákéù ní ìgbàlà wọ ilé rẹ̀ nítorí pé ó nífẹ̀ẹ́ rẹ̀. Láìwo dẹ̀ṣẹ̀. Yes, bẹ́ẹ̀ ni. Bàbá wa, ẹ̀kọ́ ńlá lẹ́kọ́ wa lónìí. Ẹ ṣé tí wọ́n mọ̀ mí lọ́wọ́. À ń tẹ̀síwájú. Ìbéèrè wa sọ pé báwo ni ó ṣe dára jù láti fẹ́ àwọn ọ̀tá wa, ní pàtàkì jùlọ àwọn tí ó ń ṣe inúnibíni sí wa. Bàbá wa, bí a ti wo ìwé Lúùkù, ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 41, ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 19 sí ẹsẹ̀ 20. Wọ́n ní báwo ni ó ṣe dára jù láti fẹ́ àwọn ọ̀tá wa, ní pàtàkì jùlọ àwọn tí ó ń ṣe inúnibíni sí wa. Ẹ ṣé. Tí a bá wo àwọn àkọsílẹ̀ tí a ní fún wa láti inú ibi kíkà yìí, a rí pé a nílò láti máa ṣe oore fún àwọn ọ̀tá wa. A nílò láti máa gbàdúrà fún àwọn ọ̀tá wa, nítorí pé Ọlọ́run gan fúnra rẹ̀ kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà ó sì yè. Tá bá sì tún tẹ̀síwájú, a rí pé ó tún sọ fún wa nínú Róòmù yẹn wípé tí ebi bá ń pa ọ̀tá wa ká fún lóúnjẹ, tórùgbẹ́ bá ń gbẹ ká fún ní omi mu. Ká má dẹ̀ ṣe gbẹ̀san ẹnikẹ́ni, nítorí pé ti Olúwa ó ní ẹ̀san. So a nílò láti máa gbàdúrà fún wọn, ká dẹ̀ máa ṣe àbẹ̀wò fún wọn. Nípa bẹ́ẹ̀ Ọlọ́run á yí wọn lọ́kàn padà láti ṣe ohun tó tọ́. Bàbá wa, ṣe wọ́n ní ká máa ṣe oore yẹn láì wo tí àtìwọ́n kọ sí wa, gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí Kristi kọ́ wa. Ní bàbá ní Olúwa ṣe ẹ̀kọ́ ńlá lẹ́kọ́ wa lónìí yìí o. Mo sì gbàdúrà pé àwọn ẹ̀kọ́ tí bàbá kọ́ wa lónìí a ó mú sójú òṣè. Ní ìparí, wọ́n ní ìfẹ́ láti ọ̀dọ̀ onígbàgbọ́ kò gbọdọ̀ dúró lórí àwọn ọ̀rẹ́. Ṣẹ́rí bí bàbá sọ lẹ́ẹ̀kan yẹn, gbọdọ̀ dúró lórí ọ̀rẹ́ tàbí ìbátan tàbí èdè tàbí ẹ̀yà, ṣùgbọ́n sí gbogbo àwọn tí ó yí wa ká, títí kan àwọn tí ó ń ṣe inúnibíni sí wa. Nípa ṣíṣe bẹ́ẹ̀, à ń tẹ̀lé ìlànà Olúwa wa tí ṣe Jésù Kristi, èyí tí ó gbàdúrà fún àwọn onínúbínú rẹ̀ lórí àgbélébùú. Ìwọ ràn wá lọ́wọ́. Ní fún ìrònú, ìfẹ́ tí ó ní gbèdéke jẹ́ ìfẹ́ tí kò ní Ọlọ́run. Bàbá sọ lẹ́ẹ̀kan, ìfẹ́ Kristẹni kò ní
gbèdéke gẹ́gẹ́ bí ìsọ́lẹ̀ kan pé kò ní gbèdéke àṣẹ. Wọ́n ní ká lọ wo àkósórí wa. Ní àkósórí wa ń bẹ níwèé Mátíù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹrìnlélógójì. Mátíù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹrìnlélógójì. Ṣùgbọ́n èmi wí fún yín, ẹ fẹ́ àwọn ọ̀tá yín, ẹ súre fún àwọn ẹni tí ó ń fi yín ré, ẹ ṣoore fún àwọn tí ó kórìíra yín, kí ẹ sì gbàdúrà fún àwọn tí ó fi àrùn bá yín lò, tí wọ́n sì ń ṣe inúnibíni sí yín. Bàbá ká tó máa lọ, àmọ̀ràn wo lẹ ní fún àwọn aráalé nípa ti ìfẹ́? Ẹ ṣé, mo fẹ́ rọ gbogbo ẹ̀yin olùgbọ́ àti ẹ̀yin tẹ́ ń hùwà lásìkò yìí wípé kí á gbìyànjú láti fẹ́ràn àwọn ará, pàápàá ní àsìkò tẹ́ pé ìlú le yìí, àwọn ohun tí ẹnìkọ̀ọ̀kan ń là kọjá, ẹ má jà pakún ìṣòro wọn, ẹ já máa ṣoore. Ẹnikẹ́ni tí àwọn bá nípa láti ràn lọ́wọ́, òun náà ni ẹnìkejì wa. Ẹ jẹ́ kí a máa ran ara wa lọ́wọ́, ká sì nífẹ̀ẹ́ ara wa. Ṣé bàbá wa, wọ́n ti bá a sọ ní ìyàtọ̀ èyí gbọ́dọ̀ fún bàbá a sọ ní ìyàtọ̀ ìfẹ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi sílẹ̀, Ọlọ́run gangan fúnra rẹ̀ ní ìfẹ́. Ìfẹ́ ni Ọlọ́run. Ẹ jẹ́ káwa náà ká ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ láti fẹ́ràn àwọn ará àdúgbò wa àti gbogbo ẹni tó rọ̀gbà yí wa ká. Ṣé wọ́n ní ìfẹ́ ni Ọlọ́run, ká gbé Ọlọ́run wọ́n ti ṣe ìfẹ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run á gbé yín ga jọ̀wọ́ àti gbọ́ lónìí nípa pàtàkì ìfẹ́, èyí tí ṣe olórí èso àti èyí tí ṣe ẹ̀bùn Ọlọ́run alààyè. Bẹ̀rẹ̀ fún oore ọ̀fẹ́ láti fi ìfẹ́ wọn nígbà gbogbo, ká lè yẹ fún ìjọba rẹ̀ àìlópin níbi tí ìfẹ́ ti ń jọba, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.